jẹ́ bá mi sí àprógámù yìí lórí ọ̀rọ̀ Muyideen Charger àwọn àlùfáà alábòsí. Mo ti sọ pé dọ̀là kí n tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen tẹ́lẹ̀ wọ́n wá sẹ́ndì fídíò àfáà kan tó sọ̀rọ̀ bí ìgò magi olómi. Ṣé a rí gbogbo ọ̀rọ̀ tó sọ tí ọba dákọ́ pé àwọn láwà ní bàbà kò ní nítumọ̀. Àfáà kan tó sọ̀rọ̀ bí ìgò magi olómi ọrùn ẹ̀rín tí rí báyìí. Ọlọ́wọ́ àfáà kan báàkì lẹ́yìn Àgbàlá Gabriel. Ṣé ká yọgi sí Àgbàlá Gabriel ni? Ṣé ká lu Àgbàlá Gabriel ni? Èyí àwọn abala bíi tí Àgbàlá Gabriel ti ṣe mistake ilẹ̀ yìí ń dì mú. Ẹ gbọ́, Àgbàlá Gabriel náà ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dẹ́gẹ́ndé ni? Ọlọ́mọdé yóò ọ̀daràn ẹni ọlọ́pàá bá àrẹ́sì wọ́n ń kú mọ̀. Ọkùnrin nípa kẹrin wọ́n ń ní kú mọ̀. Ẹ jẹ́ bá mi sí àprógámù yìí. Ẹ dàbí akọwọ́ bọ̀ yẹn lẹ́nu. Àlùkùránì ló kó wa jọ. Kásẹ̀ ta ni kó má ṣe tú wa ká. Káwa náà máa wà tí yóò dá. Káwa náà máa ṣe tí yóò dá. Káwa náà máa sọ tí yóò dá. Ká lè gbádùn ara wa. Káwa náà máa hùwà tí yóò dá. Ká lè gbádùn ara wa. Ẹ má lọ ọ̀rọ̀ Muyideen ní pọ̀mọ́rú ẹ̀sìn. Ẹ jẹ́ ìṣúra sọ kankan fún yín. Gbogbo owó àfáàtọ̀ bá bóde tó interrobis lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. Bóyá tó rí pé àwọn kan báàkì Àgbàlá Gabriel. A báàkì àdèbáàkì reality ò tọrọ là ń sọ. Reality àmọ́ ò ti tọrọ bí ìsọkúsọ ni. Mo rí láìfù yẹn wọ́n sá àwọn tí ẹ sẹ́ndì ẹ̀sìn mi láàrin ọgbà ìṣẹ́jú sísìn wọ́n fẹ́ tó 15. Àìdẹ́lẹ́jà ni tábàbà mi ò débí tẹ́yìn ó sì fi délùú èbó tẹ́ fi délùú ọ̀run òótọ́ ọ̀run ò lè yí padà òótọ́ ọ̀rọ̀ náà lòótọ́ ọ̀rọ̀ máa jẹ́. Mo kí àwọn tí wọ́n wẹ Muyideen sí Islam mo kí í gan o mo kí í pé ọkùn sí Ọlọ́run fi yìn àmọ́nù tí ń jí àṣeyọrí ibẹ̀ bẹ́ẹ̀ ti wẹ̀ sí Islam alhamdulilayi. Àgbàlá Gabriel kò sí wá àṣírí kó ọmọ bú Islam tẹ́ ẹ bá dẹ̀ rí so tí Àgbàlá Gabriel ṣe tó ti ń bú Islam ẹ sẹ́ndì ẹ̀sẹ̀ mi WhatsApp number mi rè 080 33 82 33 47. Ètí ìrìn àjò Àgbàlá Gabriel dálé ẹni àánú ṣíṣe. Mrs. Olúwaṣeun àánú ṣíṣe ẹnì kan lè pọ̀ ń gbọ́ bíi tí Àgbàlá Gabriel ti ń rí dínkù Islam. Ẹjọ́ kí ni ká mọ bú sí. Ọ̀rọ̀ títẹ̀ ń bẹ́lẹ̀ yìí tẹ̀lé wa kan back here. Why I no back Àgbàlá Gabriel? Because it's not a religion case. Ọ̀rọ̀ religion kan ní kéèsì àárín wọn àti Muyideen àti Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ ẹ̀sìn kan. Àwọn tí wọ́n ṣe akitiyan pẹ̀lú Muyideen mọ́ kí abẹ́jẹ́ ìṣúra sọ pé àkíyèsí kan fún yín. Ó dára púpọ̀ ká máa pọ̀ nínú Islam, ká máa pọ̀ nínú ẹ̀sìn. Ó ṣẹ̀ṣẹ̀ wa lọ́sọ̀ọ́. Àmọ́ látẹ̀sí lè mọ́ ní ẹ mọ́sàbòsí. Bí Muyideen ṣe wẹ̀ sínú Islam, alhamdulilayi. Àmọ́ tẹ́ ẹ bá bẹ́ẹ̀ kọ pé ẹ wá múra fún nọ́mbà. Ẹ gbọ́, ẹ múra fún Muyideen ní nọ́mbà. Kẹ́ ẹ wá gbèjù sínú ọkọ̀. Bẹ́ẹ̀ ṣe mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀. Tó lọ bẹ ìyá ẹ̀. Ẹ gbé Muyideen lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí kọ́ lọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí n tẹ̀yìn. Àlẹ́ àkùbà yínú wàlẹ̀ aráàmùbà yínú. Àlálùbà yínú wàlẹ̀ aráàmùbà yínú. Bẹ́ẹ̀ sì wẹ̀ Muyideen sí Islam yẹn. Olúwo túbọ̀. Mr. Abiodun, tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ́ ládá tí ó kún. Tẹ́ ẹ
wà ń tẹ́ láti ní àṣepàdé oríire kò sí nǹkan kan tá a lè ṣe tá a lè fi sẹ́lọ́hún o ara wa lásẹ̀ tá a fi sẹ́lọ́hún ẹgbẹ́ Muyideen sínú ọkọ̀ ẹgbọ́ bẹ́ẹ̀ ṣe gbé lọ sọ́dọ̀ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ ṣàdúrà fún ẹgbọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n sí Islam alhamdulilayi ẹgbẹ́ lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel náà k'Àgbàlá Gabriel ó ṣàdúrà fún torí pé láwùlẹ̀ àyàtà láàlákàlẹ̀ àmúwàjù tí ìbá sí ọlá láàyè òkú ìbára sínú sàárẹ̀ tí ìbá sí ọlá Àgbàlá Gabriel tàlẹ́wẹ̀ sínú Islam Samari Muyideen níwẹ̀ sínú Islam Abdulhamid àbúrò ní sẹ́yìn kì í sọ̀rọ̀ ajá àbákẹ́wà bọ́ọ̀dẹ wọ́n sẹ́ndì sọ̀rọ̀ sí mi ọlọ́wọ́ kẹsì láwà ní bàbà bẹ́yìn ọba tí ẹ̀bárù wa wí kò ní í jáde tí ó sọ̀rọ̀ bí ìgò magi olómi bí Muyideen ṣe wẹ̀ sí Islam alhamdulilayi àmọ́ tẹ́ bá bẹ́ẹ̀ pé ìwà ìjọmọlúàbí ìjí ọmọnìyàn ìjí ọmọlúàbí ìjọmọnìyàn ẹ máa gbẹ́jù sínú ọkọ̀ bó ṣe lọ tẹ́rí gbàdúrà lọ́dọ̀ ìyá rẹ̀ ẹ wà lọ mú bí Àgbàlá Gabriel sẹ́ẹ̀mọ́ntì kéèsì Muyideen àtàlágbé Gabriel tó dálẹ̀ ni ọ̀rọ̀ tí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ti ń torí rẹ̀ sun ẹkún ọ̀rọ̀ tí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat látara àwọn ìdọ̀tí àti wọ̀sí tí kéèsì Muyideen yìí tó fẹ́ máa dá sí Alhaji Oríyọmí lára odidi baálé ilé Oríyọmí Hamzat aláàánú gbogbo ayé Oríyọmí tí ò criticize bí mùsùlùmí dọ́dọ̀ Oríyọmí ó ṣàánú ẹ̀ bí kìrìsìtẹ́nì débẹ̀ Oríyọmí ó ṣàánú ẹ̀ kọ̀ǹdíṣà Muyideen yìí ọgbà omijé lójú Oríyọmí ọgbà omijé lójú Alhaji Oríyọmí Hamzat orí fẹ́ dìbì àánú wọn fẹ́ sọ́dí kàmú Oríyọmí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́sẹ̀ Islam wallahi alhamdulillah inú wọn dùn pé ọmọ wa tó sọ̀rọ̀ tó ti padà àmọ́ òkúùkù àlì ìwọ àjọṣe ẹ máa gbé Muyideen sínú ọkọ̀ ẹ wàá gbé ọdọdọ Àgbàlá Gabriel Àgbàlá dúpẹ́ lọ́dọ̀ rẹ kó ọba ni mú lẹ̀ la fi rí mú gbogbo tọmọ ìbá ṣe sí ọ foríjìn iṣẹ́ tọ́lọ́ ló ṣe lára rẹ̀ lójó tẹ́hun ó ti padà wálé ẹ dẹ̀ sọ̀rọ̀ tùnú t'Àgbàlá Gabriel ò ní ríra rẹ̀ bí ẹni tó sì ń kẹsẹ́ tọ́lá mi ò rí prógámù t'Àgbàlá Gabriel ṣe tó ti wá useless Islam kò ṣẹlẹ̀ rí nígbà tí ọmọ kankan ọmọ mùsùlùmí kan tó lọ kẹ́ẹ̀bù tó lọ bí ìdí orin fún èmi náà wà ní ẹ̀tọ́ jáde pé kò yọ fàyè gbà á dẹ̀rí pé kì í sùn lóyìn fáìtì wọn mi ìdọ̀rọ̀ parákùnrin ìbọ́dẹ láti sọ̀rọ̀ tó tún against Islam àfa àkẹwà bọ́dẹ ó sọ̀rọ̀ bí ìgò magi olómi àfa àtìsà ó de kakímọ́rù báyìí olóhùn wọ jákẹ́ẹ̀tì ó rí bí mi sọ̀rọ̀ gbẹ́gbẹ́ tí a bá lẹ́rọ kó wọ́ kẹ̀yàn pa kì í ṣègbè ni wọ́n sọ ẹ jẹ́ sọ tọrọ fún yín mo kí Gloria gbogbo tí jára mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ sọ yín pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀bẹ yẹn fẹ́ ètì kìrìsìtẹ́nì anybody yẹ kúrò ní social media kìrìsìtẹ́nì ló ní Facebook tọ́ba jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu ẹ̀mọ́ tírìtì kìrìsìtẹ́nì ló ní Facebook kìrìsìtẹ́nì ló ní WhatsApp kìrìsìtẹ́nì ló dá TikTok sílẹ̀ ẹ kọjá lọ bí etí mùsùlùmí dálẹ̀. à ń bá yẹn sọ̀rọ̀ ìjí ọmọ nìyẹn ẹ má ba ìjí ọmọ ìlú àbí ọmọ làkejì yín jẹ́ ìyẹn ọ̀pápọ̀
ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Olúwa fi àṣẹ ìsìláàmù rán nígbà tí ń bẹ láyé àwọn nìsára ń bẹ́ńbẹ́ àwọn màjúsí ń bẹ́ńbẹ́ àwọn kìrìsìtẹ́nì ń bẹ nígbà ayé Muhammad àwọn oníṣẹ̀ṣe ń bẹ nígbà ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dá pè wọ́n sínú Islam kéèsì kọ́kọ́ wá lógúnlógún Olúwa tó padà jí ó yé Muhammad pé kí sọ̀rọ̀ ogun Kùránì sọ fún sálámù Muhammad pé ìdíhù fil ìsìlámì bil hikma wa mau'izatun hasana. Ṣé ká yọ igi sí Àgbàlá Gabriel ni ẹ jẹ́ sọ fún gbogbo àwọn mùsùlùmí àwọn tí wọ́n tó dàbí Muyideen náà pọ̀ ń gbòòrò ẹ̀yin náà bóde lọ ẹbí mẹ́wàá ọ̀dájú ní ìkànnì àwọn tí wọ́n tó dàbí Muyideen sájà wọ́n pọ̀ nígboro wọ́n pọ̀ lọ́yọ̀ọ́ wọ́n bẹ lọ́ṣun wọ́n bẹ lógùn state wọ́n bẹ Lagos wọ́n bẹ Kwara state ẹ gẹ́dàjọ ẹ wo kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n wà ẹ béèrè ọkọ̀ wọn àfa dèdè yìí ọ̀gbẹ́ni tí mo rí sọ̀rọ̀ yẹn ẹ̀yin máa gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú ó ní Àgbàlá Gabriel sọ ló kówó ọwọ́ rẹ̀ fún ni ẹ bó pe àwọn dáwódáwó ẹ wo slang àwọn dáwódáwó ẹni ọba gbọ́rù slang lẹ́nu àfa yìí ẹ ti mọ̀ pé irú àfa yẹn kò sóríire kankan nú ayé ẹ̀. Al-Arifu yurafu al-Arif èèyàn ni ọmọ dáyẹ̀ mọ̀ kẹ́nìkan bọ́dẹ̀ bọ́sọ̀ láìn kọ́ wá máa pè gbogbo àwọn tí wọ́n ń ṣàánú tẹ́nìkan ọmọgbà tí wọ́n ṣe wàhálà tí ẹ kówó wọn jọ tí wọ́n ń ṣàánú ọ̀dẹ̀ fi slag ó pè wọ́n ní àwọn dáwódáwó ẹrú èdè yẹn rí pé kì í ṣèdí olóríire èèyàn àwọn dáwódáwó. Àwọn dáwódáwó ìwọ náà bóde kó o tọrọ owó lọ́wọ́ èèyàn bóyá wà rí 20,000 ẹni tó bá bọ́ sí online tọ́dẹ̀ sọ̀rọ̀ kó o fẹ́ rin èèyàn lọ́wọ́ táyé bá kún lọ́wọ́ ẹ lọ gbẹ̀ yí pé wòlíì ọ̀nà ló ń tàn sáwọn tí wọ́n ń sẹ́ndì owó sí ẹ̀rọ pé wọ́n gàn ni àwọn tí wọ́n ń sẹ́ndì owó wọ́n gbé ju gbogbo ẹni tí ń bẹ online lọ. Sani tó ṣiṣẹ́ tó kówó rẹ̀ jọ tó kó 1 million jọ tó ní 10 million tó ní 100 million lẹ́fẹ́ rò ìpógọ̀ dey play. Kẹ́dẹ̀ bóde kó ní àwọn dáwódáwó ṣé slang yẹn gẹ́gẹ́ slang àpọ́nlé sọ ya gbọ́rò lẹ́nu ọmọ mùsùlùmí. Ẹ máa gbọ́ àwọn kéèsì kẹwàá o tọ́jà kó lójú àfáà tó lè dá sí tí wọ́n bá sọ̀rọ̀ nípa kéèsì sẹ̀rí ẹ̀sìn tí ń sọ̀rọ̀ nípa ìjọmọlúàbí ìwọ àfáà tó lọ sùkú tó ti sùkú dà àfáà ò lè dá sí o wọ́n máa béèrè pé sọ jìyà fún ìmọ̀. ẹni tí ó bá jìyà mọ̀ kò lè sọ nípa mímọ̀ ẹni tí ó bá gbé láàrin àwọn ènìyàn kò lè mọ̀ pàtàkì èèyàn. Owó gbígbà online kì í ṣe ń tọrọ ọrùn ẹni tí ìmísí Ọlọ́run bá ń bẹ lára ẹ̀ ńlá ayé ṣe tá àti dá lóhùn ìwọ àfáàdì dìrìn òpònú yìí mi ìbílẹ̀ fipá àfáàní ẹ irúgbẹ̀gẹ̀ òjò ọ̀dà kádáwọn èèyàn mọ̀ ẹ jẹ́ bá mi sí àpọ́gàmù yìí irúgbẹ̀ òjò ká mọ èèyàn gidi yàtọ̀ sí pàrùpàrù. Ọwọ́ ni Ṣàgbàlá ló kówó ọwọ́ rẹ̀ lẹ́ni ìwọ náà pọ̀ sí online kó o gbowó fábùrù rẹ̀ kan kó o gbowó fẹ́bí rẹ̀ kan wọ́n sí online náà bóyá yóò fún àbí wọn ò ní fún ọ. Tí ìbá Ṣàgbàlá ló kówó rẹ̀ lẹ̀ ṣe bí ògo tiẹ̀ sáà tiẹ̀ lè gbowó fún. Ṣé ká mú kíkà ní Àgbàlá Gabriel ni ọjọ́ Muyideen ní ntasájà sẹ́mi dàmọ̀ ṣé wọ́n dàmọ̀ sẹ́yìn dàmọ̀. Ta ló jẹ́ àmọ́ ìpẹ́ nìkan bẹ́ẹ̀ tí jẹ́ Muyideen ogun àgbáyé ọmọ àlùbáríkà má bá sí à prógámù yìí
Àgbàlá Gabriel ló jámọ̀ pé nìkan bẹ tí jámù ìdí ni ọjà àti wọ́n ti mú mi ìdí ni ṣé wọ́n ọ̀kọjá ń bẹ̀ ṣé mi ọ̀kọjá ń bẹ̀ sẹ́yìn ọ̀kọjá ń bẹ̀ ta lórí ti ẹ̀rọ ṣe bí Àgbàlá Gabriel ní ìmísí Ọlọ́run bọ́ sí lára. máa yẹ sí ní ilé kwayira láyé àdúmújà wá síyàwó láyé síyàbá orí fún bẹ́ẹ̀ náà láìwá náà sí mo ní tẹ́fẹ́ fẹ́ criticize ń pa ẹ̀sìn gbogbo yín kú ní Facebook kírísítẹ́nì ló ní Facebook kírísítẹ́nì lẹ́tọ́ dá Facebook sílẹ̀ is not a Muslim. WhatsApp tó fi ń bára ìlú èbó sọ̀rọ̀ tó fi ń ṣe fídíò kírísítẹ́nì ló ní. TikTok tó ń jó bí ẹ tí ń ṣépè fún yẹn tó ń gbé ìbànújẹ́ kúrò lára rẹ kìrìsìtẹ́nì ló dálẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn là ń bá yín sọ ni. ṣé mi bọ́ọ̀dù ẹni ìsìn mo polówó pé kí wọn náà ṣe kìrìsìtẹ́nì ni. oníkálukú andrew ẹ̀sìn ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ìjọmọlúwàbí odidi ló náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run torí ẹ̀dá ayé àtọ̀run wọ́n fi irun ròyìn Ànábì wọ́n fi àwẹ̀ ròyìn Ànábì wọ́n fi ájì ròyìn Ànábì wọ́n fi sàká ròyìn Ànábì ṣé bọ́jọ́ yé wa èyí tí wọ́n fi ròyìn Muhammad sallallahu alaihi wasallam Olúwa ní ìrìn Ànábì wa innaka la'ala khuluqin azim gbogbo ẹ̀bọ́n òde kẹwàá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. èyí tí wọ́n bá fi qualify ṣe qualify kiri àbí qualify kò sí nǹkan kan tí Olódùmarè fi qualify Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwà ni ìwà. Olúwa ní bá dàbí bismillahir rahmanir rahim wa innaka la'ala khuluqin azim. Wa innaka la'ala khuluqin azim. Olúwa ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwọ ni wà rẹ̀ dá pọ̀ jù. Ọ̀rọ̀ tí wọ́n fi bá Muhammad sọ̀rọ̀ ni ìrí Ànábì ìwọ ni wà rẹ̀ dá pọ̀ jù kí ló dé tẹ́mi pẹ̀lú yín náà tá ní pàfẹ́tì wa. Mo ní kẹ́ kú ní Islam ni ṣé mo ní kẹ́ lọ ṣe kìrìsìtẹ́nì ni but àárò tọrọ lẹ́tà ní sọ ni ṣé mi lè gbẹrú ẹ̀ sí wọn lè gbẹrú ẹ̀. Gbogbo aláṣọ ẹgbẹ́ Àgbàlá Gabriel nígbà tó ń ṣe nǹkan fún wọn wọ́n yóò ronú sọ́nà mi kọ́mọ̀rò kún wọn kọ́lé sí fún wọn ní ọ̀dọ̀ ọ̀hún ọ̀dẹ̀gbà. Ọ̀dẹ̀ sí kí wọ́n gbà kó ń ṣe mistake. Bẹ́ẹ̀ bá dẹ̀ nífẹ̀ẹ́ yẹn jù ń gbà mí, èyí ọ̀dà láìda. Ìyẹn wá ti lọ. Kẹ́nìkan wá bọ́ọ̀dẹ̀ kan pé gbogbo ayé Mùsùlùmí ṣe inú lẹ̀ ń rò ní àbí ìfun. Irú dìdì nìyẹn ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àti apá inú là ń rò àbí ìfun. Lọ bí bàbá ẹ léèrè. Èyí tí bàbá rẹ bá ń rù kí bàbá rẹ sọ fún ọ. Ọ̀rọ̀ tó ń sọ yẹn fún wa ní àyà tó bá kí ẹ. Fún wa láti ìsìtọ̀ báńkì ọ̀rọ̀ yẹn mọ̀nyẹ́mọ́ tí wọ́n sọ yẹn ìfẹ́ là kò jẹ́ òfin náà. Babájídé àbúrò ní sẹ́yìn ìfẹ́ ni àkójẹ́ òfin gbogbo àlà ń lọ sí Mẹ́kà ṣé mùsùlùmí nìkan ni pilot ṣé mùsùlùmí ni pilot kò yẹ awọ bàálù ọ̀yẹ́ fẹsẹ̀ rìn ni ṣé mùsùlùmí nìkan ni pilot. Mùsùlùmí mélòó ló jẹ́ pilot ó yẹ kẹ́ fẹsẹ̀ nìkan yẹ kẹ́ wọ bàálù. À ń kọ́ fún yẹn dé ń parẹ́ à ń kọ́ fún yẹn dé ń parẹ́ Alhaji Abdulrahman Oríyọmí Hamzat àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì Oríyọmí Sànú àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n sẹ́ndì owó sí òun náà tún fi tọwọ́ rẹ̀ kún. Àgbàlá Gabriel gan àìmọye mùsùlùmí àìmọye kìrìsìtẹ́nì wọ́n lòdù ẹ̀ sẹ́ẹ̀rọ ipá wọn yẹn ọmọ nǹkan tí wọ́n ń ṣe ni. Sẹ́ẹ̀rọ pé owó rọrùn kíkọjọ ni kẹ́dẹ̀kẹ́dẹ̀ lanu pé àwọn dáwódáwó
ajá ní ọ̀jẹ̀nu wèrè tó fi wíkú yun ajá ní ọ̀jẹ̀nu ẹ̀ ìwọ náà bọ́ọ̀dẹ̀ kó o sọ fún ayé pé o nídìí 20,000 bóyá ọ̀rẹ́ níta fún ọ alájí wa mo fọdún wa sọ mo rí pé ẹ̀yin lè jẹ́ atọ́kùn Muyideen chájà rí pé mi ò pè lágbára Gabriel mo ti pẹ́ Muyideen ní chájà mo kí kú sẹ́ bẹ́ẹ̀ ṣe mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀ lọ gbàdúrà àárín akí ara bí tó ti ṣiṣẹ́ nìyẹn kì í ṣègbà tágbàlá gbé tágbàlá rí tágbàlá ṣàtúnṣe ẹ̀ ló tó ṣiṣẹ́ lọ́dọ̀ yẹ ó tún fi kún gbàgbàlá rí ni ẹ gbọ́ mi yé bẹ́ẹ̀ ṣe wá tún wẹ̀ sí Islam akí àmọ́ mò ń sọ pé bẹ́ẹ̀ bí sẹ́yìn bá máa yọ tó dẹ̀ máa jẹ́ mark a lè sẹ́lọ́hùn Al-Qur'ani ọ̀rọ̀ Olúwa ni àti Allaha wà àti Rasula wala tubtilu a'malakum Olúwa ni ẹ tẹ̀lé tèmi ẹ tẹ̀lé tòjíṣẹ́ mi ọba ní la tubtilu a'malakum ẹ má fi owó ara yín ba sí ara yín jẹ́ bàlágà l'Olúwa bá wa sọ Ọlọ́run olóko kankan tá a fẹ́ gbà tí ó dìjà kò níyàwó tá a fẹ́ gbà tí ó dìjà Ọlọ́run ní nǹkan kan tá a lè bàjẹ́ tí ó dìjà ẹni bá kírun ó kí fún rẹ̀ Ọlọ́run lè torí ẹ̀ kúrò lórí àga rẹ̀ ẹni tí ó bá kí kò kí fún rẹ̀ kò sí nǹkan kan tí yóò fi sọ lọ́hùn ẹnu ìwọ tó ò kí lọ́lọ́run bi léèrè ó rojọ́ rẹ̀ wájú Ọlọ́run ìwọ tó kí o ní gift àmọ́ kí lèrò mi sí ọ kí lèrò rẹ sí mi akẹ́fì àtúbẹ̀ ìnẹ́nà ìṣe wa láàrin wọn Olúwa fàlùwẹ̀ ara wọn ládẹ máa ṣe táàbì sẹ́lọ́hún ara wọn la máa ṣe táàbì sẹ́lọ́hún kí lè ń bá yín sọ kí lè ń sọ ṣé kámẹ́gbà kámẹ́ ní Àgbàlá Gabriel ní odidi bá lè lé tẹ́ pò yọbọyọbọ nítorí bá mú àgbàlagbà tí ń sọ̀rọ̀ tí ń làágùn ẹkún ní sùn látara orí ọjà ẹbí ọdẹgbẹ ẹbí ẹlẹbi ọbọsà àní ayé ọbẹ ayé kílẹ tó ní kó ṣe. gbogbo láìfù tá à ń rí nígbà tí Àgbàlá Gabriel rí Muyideen tí wọ́n ń dáwọ́ fún kí ló táwa mùsùlùmí tá à lọ kọ̀frọ́ọ̀tì ẹ̀ ká lọ bá pé Àgbàlá kí ọgá ká fún support péjọ tó bá fẹ́ bá ní kọ́lé fún bá ní wá gbangba bá kọ́lé sí yọ̀ǹda kọ́ máa ṣe ìsìláàmù rẹ̀ ẹ̀yin ṣe bóde ńgbà náà àìṣe bóde àtẹ̀mí náà àtẹ̀yìn náà. ọ̀rọ̀ wá délẹ̀ tẹ́nìsìn ẹni dìdìrín á ní àwọn ńlá wà ní òótọ́ la báàkì ẹ̀ tọ́lọ́ mi ọ̀rẹ́ bí tọ́ jẹ ẹ̀yin tá a sọ pé Àgbàlá Gabriel owó tọ́gbà fún Muyideen ọ̀nà ń bẹ̀ ibi abá ti ṣe láti jẹ bẹ́ẹ̀ mi náà gbẹrú ẹ̀ máa bẹnẹfìtì máa ná ń bẹ̀ ìwọ náà ná ń bẹ̀ kò sẹ́ni kankan tí ń bẹ social media yìí kò sí ẹni kankan tí ń bẹ social media yìí tí ó pò ń gbowó fún èèyàn kan pò náà tẹ́sí bí ìṣòwò dátà tí ó pò ń tẹ́sí mẹ́ tí ó pò ń tẹ́sí mẹ́ nígbà tí wọ́n wá sí Muyideen sí mùsùlùmí ńkọ́ sáyé òtórí ẹ̀ parẹ́ ni abẹ́ náà kọ́ náà kó fi Islam rọ̀ lọ́rùn àmọ́ àjẹwà fọlọ́run sọ ọlọ́wọ́ fi sẹ́yìn yìí délẹ̀ o àmì ẹ̀rọ tí àfọ onídàálíà ó ní falẹ̀ akùfà rífùlì àlì àkìlà tùsí nídìlì gẹ́rì láìṣẹ́ àtẹ̀tẹ̀dì èmi àtàgbàlá Gabriel àfojú karaba ìrí o wàláì tàláì súnmọ́bì láìlẹ̀dí láìláìláwà àmọ́ tó ọ̀rọ̀ bá délé ẹjẹ́ sọ́nà kúlẹ̀ akọ̀wálẹ̀ òkè ẹni mú rọ̀ bó dodo bá ti wù kòkòrò tó ẹjẹ́ sọ́ bẹ́ẹ̀ sì wẹ̀ sí Ìsìlámù dáa ẹ̀mẹ́jẹ́ sọ reality bẹ́ẹ̀ sì lọ gbé bẹ ìyá ẹ̀ tí yẹ ṣàdúrà fún oníkálukú ló ní orí o kálukú lẹ́lẹ́dàá ẹgbẹ́ náà ọ̀dọ̀dọ̀ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel gbogbo ọ̀rọ̀ burúkú tọ́mọ ìsọ sí ọ
ìyàwó òun sùn nínú àlùkùránì ẹni ó bá parú rọ́mọ̀ bẹ́ẹ̀ yẹn kí ni ìdájọ́ rẹ̀? ẹni ó bá parú rọ́ yẹn irọ́ tí Muyideen pamọ́ Àgbàlá Gabriel tó ní báyàwó òun sùn kí ni ìdájọ́ ẹ̀ inú Islam? ẹ bóde ẹ̀ẹ́dẹ̀ sọ reality kí ló dé ìyá alábòsí báyìí? ó tún ní Àgbàlá Gabriel fẹ́ pa òun ẹni ó bá parọ́ péyàn fẹ́ pààyàn mọ́yàn inú Islam kí ni ìdájọ́ ẹ̀? ṣé kò ní ìdájọ́? kí ni ìdájọ́ rẹ̀? ẹni ó parọ́ mọ́yàn pé Lámọ̀rí fẹ́ pa òun, Lámọ̀rí ìbáyàwó òun sùn, torí ṣẹ̀rí àníkẹ́ tó lè gbà pé ọkùnrin àtọkùnrin ìjọ ìyẹra wọn lálẹ́ àbí ń bára wọn sùn. ṣẹ̀rí àníkàwọ́ ẹlẹ́rìí mẹ́rin ní ìlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí kìíní àti kejì àti kẹta sọ pé òun rí wọn nígbà tí wọ́n ń bára wọn ṣe pọ̀. ẹ bá wa parú rọ́bẹ̀ bí Muyideen ṣe pa yìí kí ni ìdájọ́ rẹ̀ inú Islam wa? ẹ bá parú ayákìlá mọ́yàn kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam wa? ẹ bá parú mọ́yàn pé ó lù ní jìbìtì kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam? ẹ bóde àní aláàlú bá yínú wọ́n ní aráàmù bá yínú. wàláì kí ni pírọ́blẹ́mù tá a fẹ́ dá síra wa lọ́rùn? Adeleke Ṣẹ́gun àbúrò ní sẹ́yìn gbà tọrọ lọ́wọ́ Àgbàlá Gabriel mi ì fojú kan báyìí rí bó a ti ṣe bẹ́ẹ̀ èèyàn lèmi ní èèyàn lòun náà. gbogbo aládẹ̀rí t'Àgbàlá Gabriel ń ṣe social media aláàjì wa tí òrùjú máa ń dùn sí inú àwọn tíátà Àgbàlá Gabriel lọ́ba kan lọ s'Àgbàlá Gabriel wọ̀ lọ ṣọ́ọ̀ṣì. ó ṣe jẹ́ pé tàwọn tí ń wà pẹ̀lú ẹnìkan là ń rí sọ tí òrùjú máa ń dùn sí Àgbàlá Gabriel lọ́ba kan ní ẹ̀. ọ̀rẹ́ mi ní aláàjì tí òrùjú máa ń dùn sí, kódà olóyè ilé ẹ̀kọ́ mi tún ní aláàjì tí òrùjú máa ń dùn sí. kódà mo bá ti bàbá náà jẹ́ àgbàlagbà rẹ ní bàbá náà. Gabriel lọ́ba kan lé wọn lọ́sàtúnṣe ilé wọn sọ́sọ́ di kìrìsìtẹ́nì. sọ́sọ́ wọn di kìrìsìtẹ́nì. òkóbó yìí bímọ tòsí ẹ̀ ṣe ẹ̀ ní jẹun tí ó sì ó ṣe. ọ̀dájú ni ẹ̀ láàánú ẹni tó bá tó ń láàánú ẹ̀ tó sọ di bímọ lọ. àìmọye mẹsáàsì t'Àgbàlá Gabriel tó fún support sọ́sọ́ bá ara mẹsáàsì pé ká máa bọ̀ ṣọ́ọ̀ṣì ń àbá àdìlọ́ láì tó gbé owó gidi fún wọn. ẹ̀yin tọ́lọ́ ń bọ̀ láti rí nínú mùsùlùmí ṣe é láàánú pé wèrè lọ́pọ̀ jù nínú gbogbo yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́n bùkún yín wèrè lọ́pọ̀lọpọ̀ yín wèrè lọ́pọ̀lọpọ̀ yín. bàbá olówó tí ń kírun mọ́sáàsì tí ó tún máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ìbámu ìpè fíṣẹ̀bílì láì ìbùdó kò sí. ẹni ó ní ọkọ̀ bíi mẹ́rin tó ní nílé bíi mẹ́wàá ó tún ń wádìí fíṣẹ̀bílì láì lọ́wọ́ màmú. mélòó ló láàánú nínú yín inú ẹ̀yin olówó mùsùlùmí. nínú mọ́sáàsì kan odidi ìmáàmù ọwọ́ àánú àwẹ̀ ọgbà àwẹ̀ mẹ́wàá àkọ́kọ́ kọ̀ọ̀rẹ́ ní kankan fún mílíkì àwẹ̀ dógún wọn ò fún mílíkì ńgbà àwẹ̀ di 25 sẹ́fẹ̀ bá tòun jẹ́ ni kọjọ gàrí kọjọ ẹ̀pà kọjọ ẹ̀kọ́ nífi ń jẹsà nífi ń sínú mọ tí bàbá yẹn ṣe ìgbò ọdí ásámù 25 bàbá ìmọ̀ bá wà mú bàrí bàbá máa ṣe báyìí lọ́ba ṣe bí ọtọ́ dákú wọ̀ lọ́lọ́lẹ̀ ni màmú bá dákú ṣẹ́rí màmú dákú báyìí ní bá ṣe dìgbàdìgbàdìgbà ní bá lọ jámẹ́ẹ̀kì tíríkà àkọ́kọ́ wọ́n jálu ní bá tu sí màmú lẹ́nu ní bá wà lọ́tọ́ ṣe bí ìgbà kó yẹ tó jámẹ́ẹ̀kì ìmáàmù bá mú ìkì mẹ́ta lórí dídákú ni màmú bá dìde ó ní kò ní yẹ olórí ibú ni láti jó àti bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀rí míìkì kára fún òun dákúlẹ̀ wá tún míìkì mẹ́ta sí òun lẹ́nu sẹ́yìn retí ikú òun ni pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ní ìsìlámù ṣe rí nìyẹn. ṣé mo ní kéèyàn wá ṣe kìrìsìtánì ni àmọ́ sẹ́ni tí ó bá jẹ̀bi sáàdálẹ́bi ni abala bí
tí Àgbàlá Gabriel ti ṣe mistake gbogbo ayé ló pèsè àkíyèsí ọdẹ bóde gbàngbò ojú òtí láti tọrọ apology kí ló tún kù abáde ní látàsílì mọ́nà ìsámá kúntàmù kìtẹ́dìrà fasulimu tariju ukuba ila nadami tanamu ainaka wali masilumu muntabiu tade oni alayka wa ainu llahi mutanami kani ka ba de pé àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn àfáà de so tọrọ fún ọ gbogbo ẹni tí ó bá máa kéwú tọ́lọ̀ nǹkan máa tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀ àfi kó kọ́pì Sumuratul Muminin o torí pé àwọn àfáà wa ni wọ́n ṣe àṣepé iṣẹ́ bàbá àgbàlagbà àgbà ìjọ oníláwàní àwọn táwọn oníláwàní bàbà tó ń sọ ọdún wọn là ṣe pé iṣẹ́ wà torí pé àní mọ́ta ọ̀rẹ́ ò ní lè di ọ̀tá lọ́la ọ̀tá ò ní lè dọ̀rẹ́ lọ́la ọmọye ọmọ babaláwo táwọn àfáà wa àwọn ìjọ ńláwàní àìmọye ọmọ babaláwo tí ń sọdọ̀ àfáà àìmọye bàbá oníṣègùn tí ń sọdọ̀ ọkọ ẹlẹ́à tí ìdẹ sọ̀rọ̀ ọjà látara àfẹ́ látara àjọṣepọ̀ àìmọye yóò sùn tọmọ rẹ̀ dẹ́lẹ́ à àìmọye pásítọ̀ tọmọ rẹ̀ dá àfáà látara àfẹ́ látara àjọṣepọ̀ látara àfẹ́ látara àjọṣepọ̀ kúrẹ́kẹ́ ní lánú fàndínkù bẹ́ẹ̀ náà àdí mírùsùlì àti ànábì wa Ìsá tí ṣe Jésù àti ànábì wa mùsàlásálàm Olúwa ní kò sí yàtọ̀ láàrin wọn ẹ má dá sí ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run mi ànábì Ọlọ́run má dá sọ̀rọ̀ wọn nothing concern you ọba tó rán wọn níṣẹ́ ó mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lágbára tó ń fún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ làṣẹ tó fún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níyì tó fún wọn nothing concern you. Kárí ká bọ́ de pé àwọn àfáà wọ́n bá Àgbàlá Gabriel ní support ẹ̀ ṣé wọ́n ní kí n fún support ẹ̀yin tẹ́jọ́ fẹ́ jọ máa fojú olóore gúgi àfáà yóò sọ̀rọ̀ bí ìgò máa gí olómi wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí mi náà irú ẹ̀ lọ́ọ́ bá pọ̀ ń búrò láwàní wọ́n ṣe láwàní bàbà wo eléyìí tó kéré nu láwàní mi láfi máa ń kọ pé kéwú ẹ̀dá lè ké rálì jẹ́nà wọ̀ babalágbàájì lolúwa fi rán kéwú tẹ̀dá lè ké rálì jẹ́nà wọ̀ babalágbàájì lolúwa fi rán kéwú tẹ̀yẹ lè ké ọ̀nà tí yẹn lè gbà jẹ́ àfà tí ó fi rí ojú rere Ọlọ́run wà láì nàmbà wá ìjọ ńlá wà nínú àwa ni. Tí wọ́n bá fẹ́ tírètì tẹ́ fẹ́ máàkì àwọn àfà tọ́lọ̀ máa kọ́kọ́ mú nọ́mbà wọn Suratul Muminin ni bàbá àgbà ṣe Adam Abdallah Al-Alori tákà mọ́dà ọmọ lọ́ọ̀bìrà mọ̀ bá ń sàlékùn kẹ bàbá àgbà oníkéwú bàbá àgbà lágége wọ́n ní àwọn ìjọ ńlá wà ní àwọn ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀ àwọn àfáà wa ní sọ́jà Ọlọ́run lórí ilẹ̀ ọmọrú àwọn tí wọ́n bí èmi ni tí ìbá ṣe páwọn àfáà wa jẹ́ sọ́jà Ọlọ́run kò yẹ kí wọ́n jẹ́ àfáà pẹ̀lú bí ọjọ́ orí mi dé yìí mo dẹ̀ gbẹ́jú sílé kéwú ni mo gbẹ́jú sí di Kùránì ni kí ló bá sọ ara ẹ di pàtàkì ṣé torí pé náwó àti sọ́rífù ká dá fún náwó àti sọ́rífù tó sọ pé ọmọ ayé náwó àti sọ́rífù ò ní dáa ṣé wọ́n fi náwó àti sọ́rífù bẹ́ẹ̀ náà ni ṣé wọ́n fi yẹn ṣàdúrà wọ́n fi yẹn gbowó báńkì ṣé ni wọ́n fi ń sọrí rẹ ni náwó àti sọ́rífù tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó mọ̀ ọ̀yájú ní kọ́ oúnjẹ lulẹ̀ ni èèyàn ọ̀dẹ gbọ́dọ̀ fi ẹni tó jìyà mímọ̀ wí ẹni tó kàn lọ sùkú tó dẹ̀dẹ̀ àfà òfegè ẹni tí ọ̀rá sì rí Kùránì ẹni tí ọmọ ẹ̀dọ̀ kí mímọ̀ aláàjì wà fọlọ́ sọ àwùjọ àwọn olóríire Ọlọ́run á bá mi dúró tì yín mo kí pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ́sẹ̀ lórí Muyideen Sájà àmọ́ tẹ́ bá fẹ́ ti àṣepẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́ mú bẹ ìyá ẹ̀ reality ni mo ń sọ yẹn o fàlẹ́ àkùfàrífù ní àlè àkìlà
tùsínídìí lè gẹ́rì láì ṣe yàtà àtẹ́dì bẹ́ẹ̀ sì lọ́ mú bẹ̀yẹ́ adúpẹ́ kó ti wọ ní Islam ẹ lọ mú bẹ Àgbàlá Gabriel náà kọ́dẹ̀ tọrọ àforíjì láàrin gbogbo ayé látara irọ́ burúkú tó pamọ́ arákùnrin yìí ó ní báyàwó òun sùn torí ẹ lè béèrè pé ọkàn ni ó lọ fẹ́ pa òun àtàwọn nǹkan míì tí wọn náà gbọ́ tẹ́mi náà gbọ́ torí náà Ọlọ́run ní dà wá láàmú ọlá àpẹẹrẹ alukuran ìwọ àfáàdé dìrìn tó ń sọ pé àwọn kàwọn dáwódáwó ẹwèdè tó bá jẹ́ pé wọn náà ń ṣiṣẹ́ tó ń kówó jọ ni ó ní pé àwọn tí wọ́n ń ṣàánú èèyàn lọ́nláìn ó ní pé wọ́n ní dáwódáwó wàá pè wọ́n pé àwọn tí wọ́n ń ṣà àwọn aláàánú ayé ọ̀pọ̀ àwọn tá à ń sọ yìí kì í ṣe pé wọ́n ti yó ebi ọ̀dẹ̀ pa wọ́n àwọn náà ń pìtì ni mo ti wá gbogbo àwa mùsùlùmí àwọn èèyàn bíi Muyideen pọ̀ ń gbòòrò ẹ jẹ́ lọ ṣiṣẹ́ tuntun lára àwọn kẹgbẹ́ social media gbogbo eléyìí tá à ń ṣe yìí náà orí agbọ́nrin Àgbàlá Gabriel ni àmín Oyeyemi Sọlá ẹgbọ́ Muyideen sájà yìí orí agbọ́nrin Àgbàlá Gabriel náà la wà tọ́lá Àgbàlá Gabriel ló fà jáde fáyé kọ́dà ẹ bá àtúnrán Mẹ́kà lọ́dún yìí Àgbàlá Gabriel tún ní ládá lórí Muyideen wàláì tàláì kẹ́ ẹ rán Muyideen ní Mẹ́kà lọ́dún yìí kẹ́ ẹ kọ́lé mi fún lọ́dún yìí kẹ́ ẹ ra mọ́tò fún lọ́dún yìí Àgbàlá Gabriel tún ní ládá lórí ẹ̀ torí lọ́jà yóò dá àmọ́ òun lọ́fà jáde. Sábàbí ìṣẹ́jẹ́ kádàrá sábàbí kì í ṣe ẹgbẹ́ kádàrá Àgbàlá Gabriel ní sábàbí oríire Muyideen Àgbàlá Gabriel ní o wàláì tàláì mo wá ní irú Muyideen tó ṣẹ́kù jẹ́jẹ́jẹ́ máa mùsùlùmí ọyọ ẹjẹ́ abọ́ọ̀dẹ báyìí ẹnu ọ̀ṣiṣẹ́ tuntun ìgbà yẹn lèmi ò tó méjì pé ẹ jẹ́ mùsùlùmí gidi ìwọ àfáàdé tó bọ́ọ̀dẹ tó ń pa wàásù láwà ní bàbá o lọ wárú Muyideen nìkan gbòòrò kó o wá gbowó fún bàgbàlá Gabriel ṣe gbà fún bóyá yíyọ jí ọ ìwọ tó jẹ́ pé àsìkì tí ń bẹ lára rẹ kò fún olóńgbò ní mọ́sà àsìkì tí ò fún olóńgbò ló ń jẹ irú Muyideen sájà pọ̀ irú rẹ̀ kù Lagos state ó kù lógùn state ó kù lọ́yọ̀ state Ọ̀ṣun state Ondo Kwara gbogbo yín ẹ bóde gbogbo yín tẹ́ ẹ̀rọ yìí pé ẹ fẹ́ máa blame Àgbàlá Gabriel ẹ bóde ẹ lọ bá ní múrú wọn náà jáde ká ẹ gbowó fún wọn ẹlòmíì ò fi rẹ̀ ṣẹ̀sìn. ẹ̀ṣẹ̀ ayákùnlá sátà ẹ̀bùtọ́ ló ń fún kálukú papọ̀ ẹ̀bùtọ́ ló ń fún kálukú papọ̀ lágbóolé àdúgbò tá a fọ́ àmì wà àwọn tí à ń jẹ́ pọ̀ ń bẹ̀ tí ò rí tí wọ́n rò wọ́n à lè dá ẹ̀fọ́ àmì dúró wàláì ọmọ ìgboro lè dá dúró kó fún ọ lápò kan ọmọ àwọn social media ọ̀ṣọ́ra rẹ di pàtàkì. Àwọn ọ̀pọ̀ tí ń bẹ ládùúgbò àfáà mi wọ́n ṣàdúrà fún látara pọ́ láhùn. Bẹ́ẹ̀ lómi bá ń jẹ ráìsì tó bá dà á lẹ̀ báyìí yóò tún kó jẹ ńlẹ̀lẹ̀. Yóò tún kó jẹ ipò òun ọ̀fẹ́ kéèrà ọjẹ́. Bí ẹ bá sẹ́ ẹlòmí ìládàá kò lè ṣẹ̀jẹ̀ bí ọláhùn dé. Máa gbọ́ ìwọ náà ládùúgbò rẹ irú Muyideen kù ń bẹ nínú ìlú rẹ irú Muyideen kù ń bẹ lẹ́kẹ̀ẹ́ mú kó gbé social media kó o wá gbowó fún bàgbàlá Gabriel ṣe gbà bọ́yọ̀ jẹ kí ni problem yìí gan-an a máa sọ tọrọ ẹ̀dẹ̀ máa dànù ọ̀rọ̀ ẹ̀sùn kọ́lélẹ́yìn náà tá a bá ń tírítì ọ̀rọ̀ ẹ̀sìn a máa pa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá wá ń sọ ìjì ọmọnìyàn àti ìjì ọmọlúàbí ẹ̀ lè dàpọ̀. Mo ní bí lẹ́rẹ̀ mo ní kí ni wọ́n fi ròyìn ọ̀sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìwà ni wọ́n fi ròyìn ànábì. Sẹ́nìkan fẹ́ kírun
kó gba ládá tó ju ìrun tó ń ṣẹlá Muhammad lónìí sallallahu alaihi wasallam sẹ́nìkan ni wọ́n fẹ́ gbààwẹ̀ kó gba ládá tó ju àwẹ̀ tí Muhammad lónìí sallallahu alaihi wasallam. wọ́n ní gbọ́ Wùmí Adéníyì sẹ́nìkan fẹ́ yọ sàkà kó ní ládá tó ti Muhammad ní sallallahu alaihi wasallam. àmọ́ gbogbo nǹkan yìí Olúwo fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam ìtọ́lọ́ fi ròyìn Muhammad ní pé wa innaka la'ala khuluqin azim. Ànábì ó ní ìwà tá a fi bá gbogbo ayé ṣe. Gbogbo ẹni tí ó bá ní ìwà tá a fi bá gbogbo ayé ṣe mo dá òtí àlìjẹ́nnà rẹ̀. Gbogbo ẹ̀dá tí ó bá ti ní ìwà tá a fi máa bá gbogbo ayé ṣe mo dá òtí àlìjẹ́nnà rẹ̀. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ọlọ́mọ bá ti ẹ̀jẹ̀ láíláí ṣe bí owó kọ Mẹ́kà àbí kó bóun ní ẹ ti ń pè ya yìí ìyá tálájú Oríyọmí rán lọ Mẹ́kà yìí ṣe bí ohun ìyá yìí nìkan ni Oríyọmí gbọ́ Oríyọmí ọ̀dá ya yìí mọ́ kò mọ bí ẹ kò mọ ara ẹ kò mọ fámìlì rẹ Alhaji Oríyọmí dẹ̀rùn odidi owó Mẹ́kà lé yáyẹ lórí. Alhaji wa Aríbidé sí àfàgbà nílùú Ìlọrin ọlọ́mọ bàtí jẹ láíláí. Alhaji Aríbidé sí wọ́n sáré wáyà yẹn lọ ni. Ọlọ́run járe yá yìí. Ẹ wò ó mélòó lẹni tó lè ṣe bẹ́ẹ̀ náà wà mùsùlùmí. Ẹlòmíì nù yín bí ẹburú dé yóò lọ mọ́ ká mọ́ fámìlì ẹni. Sáà ti rírú ẹni. Sáà nínú mùsùlùmí tí ẹ kọ́ Mẹ́kà fún tí tó ń tà á. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat gbówó Mẹ́kà ṣe tó la ilaha illallah Alhaji Oríyọmí ikú tó yáwó ní pọ́ máa lọ àlùbáríkọ aláàfáà mi ọlá ìyá tó bí mi ọlá àdèdí àkókò tá a wà yìí Alhaji Oríyọmí dẹ̀ sanwó Mẹ́kà àyà náà láì dáyà náà mọ̀ láì rírí sọ́rọ̀ ẹ̀sìn nìyẹn ní àbọ̀rọ̀ àánú ìyá ìbáyá kìrìsìtánì ni tó lóhùn bóyá mùsùlùmí ni Alhaji Oríyọmí ò wá díẹ̀ ó sóore tiẹ̀ fọlọ́n lára àyà náà. Ó sóore tiẹ̀ fọlọ́n lára àyà náà. Ẹ máa criticize gbogbo owó tó bá jẹ́ mùsùlùmí tó bá bẹ̀rẹ̀ àti máa jìjẹ sìn kúrò ní Facebook kírísítẹ́nì ló ní Facebook kírísítẹ́nì ló ní Facebook. Even phone tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbé phone yẹn jù lẹ̀ made in China made in kíní kan ní àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ṣe kúrò ní WhatsApp kúrò ní TikTok kìrìsìtẹ́nì ló ní gbogbo ọ́fíìsì yìí Instagram kìrìsìtẹ́nì ló ní. Àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ àǹfààní láàrin ara wa yóò máa wọnú ara wọn ni. Yóò máa wọnú ara ni. Ẹni khairan fa khairan wa ẹni khairun fa khairun. Facebook tẹ́mi àti ẹjọ́ ń wọ̀ ṣé Kùránì ni wọ́n fi bíúdì ẹni? Ṣé Kùránì ni? Ṣé Mùsùlùmí ló ṣe? Ṣé bí Kìrìsìtẹ́nì ni? Kí ni wàhálà? Kí ni wàhálà? Tó bá jẹ́ Mùsùlùmí ó lè bóde drop lẹ́ksọ̀ ó lè wọ̀ mí lára níbi ọlọ́sẹ̀ méjì sísìn wàláì mo kú wí ọmọ kan sí Islam àfojú kanra báyìí prógámù wa náà lórí ó lò ń dẹ́wọ̀n tẹ́ láti wẹ̀ sí Islam padà wàláì tàláì súnmọ́ bí láìlẹ̀dí láìlẹ̀ ó dẹ̀ wẹ̀ sí Islam. Ìrẹ́ poli lọ́wọ́ skul lọ́mọ ìwà ìrẹ́ poli lọ́wọ́ ó dẹ̀ wẹ̀ sí Islam. Mo kí Alhaji àmì Ọlábísí àbúrò òní sí ọ fún mi ọlápọ̀lá Al-Qur'an òní rárẹ̀ òní dààmú ìparun òní débọ̀ ọkàn rẹ̀ balẹ̀ dọ́jú alẹ́ náà àgbáríkọ ọláàfáà mi ọláyà tó bí mi ọlá máa ń ṣá Allahu la quwwata illa billah. Kí là ń bá kiri kí là ń bá kiri mùsùlùmí ló ní wà pálọ̀tì lọ́wọ́ di bàálù Mẹ́kà
mùsùlùmí ló ní ìlú lọ́jọ́ pilot kìrìsìtẹ́nì ni wọ́n dà ẹgún kẹ̀kẹ́ làbí kẹ́gùn mọ́sínì lọ ọ̀ká fẹsẹ̀ rin. kí ni tí ò mú wàhálà ẹ̀ sì sọ di wàhálà alhamdulilayi I really appreciate pé Muyideen di mùsùlùmí àmì ẹ̀ má fojú olóore gúgi ẹnìkan ló jẹ́ àmọ̀ pé nìkan jẹ́ Muyideen ní Àgbàlá Gabriel ni o ẹ̀yin elétò rẹ̀ gbé sínú ọkọ̀ bẹ́ẹ̀ ṣe lọ mú bẹ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ mú Muyideen níbẹ̀ yẹ lẹ́ máa gbé lẹ́yìn lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel. àbá ní támọ̀ náà rí jáàlù á ní àmútu fàyè ní àmúti fatilika sàbílù lásìtò bí abíyàwó àdì. bẹ́ẹ̀ ṣe lọ mú Muyideen níbẹ̀ yẹ ẹ gbọ́dọ̀ lọ mú bí Àgbàlá Gabriel ihun tó máa jẹ́ kí sẹ́yìn ọyọnu orí já orí. àfàgbọ́ ní látà ìjàmbá likudari náà kọ́ta sọ̀ọ́lì wà ní kúlì káwọ́mí náà kọ̀tún wà kúdàrú ànábì sọ ní ìwòlí ọlọ́run dẹ̀ fún lágbára fún láṣẹ ọ̀dẹ̀ bá wọn aráàlú rẹ̀ sọ̀rọ̀ wọ́n láwọn ò lè gbà tọ́lọ́run ó ní kí ló dé wọn lọ́dà táwọn ọba gbà tọ́lọ́run àpáta táwọn òyì sọ pé kí ràkúnmí ó jáde ọbẹ̀ pẹ̀lú onírà tí ràkúnmí yẹn jáde tọmọtọmọ wọ́n ní tí sọ́ọ́lì bá ti ṣe àwọn gbà kẹ́lìmọ̀ la ilaha illallah anábì sọ́ọ́lì alayhi salatu wa salam ọbẹ̀ ọlọ́run ràkúnmí àtọmọ ẹ̀ jáde nínú àpáta kùndàrú kan ló pa ràkúnmí àtọmọ òótọ́ ló lọ́n bínú sí wọn làbáfin ní látàjà bá lé kùdàrí náà kọ́ta sọ̀ọ́lì wọ́n ní kúlì káwọ́mí náà kọ̀tún wá kùdàrú kò sínú ìjọ kò sínú ẹ̀sìn tí ò sí kùndàrú mẹ́. sáré gbogbo àwọn tí wọ́n bá ń gbàgbé kalẹ̀ wàhálà ìjà yẹn kùndàrú ni wọ́n kùndàrú ní ẹ̀sìn kọ̀ọ̀kan ni wọ́n. mùsùlùmí lè wúlò fún kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì lè wúlò fún mùsùlùmí ọ̀rọ̀ àǹfààní nìyẹn ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ní kí ni ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ní social media yìí wàláì rọ́bìlì kábà mo sì lè sọ kìrìsìtẹ́nì mẹ́ta tó ti wẹ̀ sí Islam mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀tẹ́lẹ̀ o àwọn nkẹ́kẹ́ ni wọ́n bá pàdé tó sọ wọ́n di kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ pé àbá ọ̀nà òdodo ọ̀rọ̀ táyì tún sọ ìmọ̀ ìyàtọ̀ wọ́n dẹ̀ kọ̀ǹfà padà sí Islam padà wàláì tàláì súnmọ́bì láìláì láìláìláwà ṣé gbogbo ẹ̀ náà ni wàhálà níjà ni. ṣé gbogbo ẹni wàhálà ni wà ìjà ni bí kérésì dé ẹ gbogbo kalẹ̀ ẹ má jẹun kìrìsìtẹ́nì ibo ní ẹkọ sí èwo ń wèrè ẹ dẹ̀ ń lọ sọ́jà ẹ ń ra ta lọ́wọ́ kìrìsìtẹ́nì ẹ ń raṣọ lọ́wọ́ kìrìsìtẹ́nì kò yẹ ara lọ́wọ́ wọn náà ó yẹ kí ẹ máa wá mùsùlùmí ní kakiri ni àkọ́tà wà ní ìsìn àtẹ̀gẹ̀dẹ̀ ló kálukú rà ṣé gèdè lọ sọ́ọ̀sì sí ẹ lọ mọ́sáàsì kí ló kẹ́gẹ́dẹ́ pẹ̀lú yìí láyé kó jí sóko kó dà kú olóko lóru. torí náà ọlọ́run ní dà wá láàmú gbogbo ẹ̀yin aláàánú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́run máa bá ránṣẹ́ àánú ẹ̀sìn yìí o ọlọ́run máa bá ránṣẹ́ àánú ẹ̀sìn yìí o aláàánú nínú Islam ẹ̀ ní dolosi aláàánú nínú Kristẹni ẹ̀ ní dolosi ẹ̀fọ́ aláàánú nínú sẹ̀sẹ̀ ẹ̀ ní ramayela ọlọ́àpọ̀lẹ́ alukurian jẹ́ kó yẹ pé inna dina inda Allahil Islam ẹ̀sìn tó tọ́tọ́ dọ́dọ̀ Ọlọ́run ní Islam àmọ́ sọ́lọ̀ ní a máa bára wa jà ní. ta ló fẹ́ gbìjà Ọlọ́run gan-an ta lẹni náà ọ̀lẹ ni wọ́n máa ń gbìjà sọ́lọ̀ ń jọ lẹ́ni. Olúwa Ọlọ́run ni wọ́n máa protect ẹ̀sìn sọ́lọ̀ ń jí ọ̀lẹ ni wọ́n máa ń gbìjà. torí náà ẹjọ́ rí ìyìn ọpẹ́ ẹ̀sìn lọ́sẹ̀lá káyé o ẹjọ́ rí ìyìn ọpẹ́ ẹ̀sìn lọ́sẹ̀lá káyé o ẹ má ṣe bí agẹ́nìgẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀ kú sọ sáwọn àfáà wa ẹjọ́ rí ìyìn ọpẹ́ ẹ̀yin ọmọ tẹ́ lọ sùkú tẹ́ fìwé kéwú
tá a kàn fi wé kéwú ọdún mélòó ẹbí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọmọ mi lérè pé ọdún kẹlẹ́ orí tó ṣe wàlímọ̀ iwájú àfáwọn ló ti ṣe wàlímọ̀ iwájú àfáwọn ló ti ṣe wàlímọ̀ wàlímọ̀ mélòó ló ṣe ọjọ́ wàlímọ̀ rẹ̀ àwọn wo ni ẹ lọ kí ni tíyẹ̀ gbé lọ lé ké fún sára wàlímọ̀ rẹ̀ ṣé wọ́n yẹn ìwọ ni wàá sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ tó jẹ́ pé kọ̀ǹpútà ló kọ́ ní kéwọ́ láàfà ìwọ tó jẹ́ pé ìwọ̀n ń tọ́ ọmọ ọgọ́gùn fún ni ṣé wọ́n yẹn lọ fẹ́ mọ̀ àṣírí ìmọ̀ lọ fẹ́ mọ̀ pàtàkì Islam. ẹjọ́ orí ìyìn ọpẹ́ ẹ̀sìn lọ́sẹ̀ làákàyè o ẹ má ṣe bí agẹ́nìgẹ̀ ẹ̀yin tá ẹ ń sọ kú sọ sáwọn àfáà wa ẹjọ́ orí ìyìn ọpẹ́ o ẹ̀sìn lọ́sẹ̀ làákàyè ẹ má ṣe bí agẹ́nìgẹ̀ ẹ̀yin tá ẹ ń sọ kú sọ sáwọn àfáà wa torí náà èmi ò lè bú Àgbàlá Gabriel o àmọ̀ràn tó yẹ kí n gbà á ti gbà á ọdẹ bóde láàrin ọ̀tọ̀rọ̀ apology tọ́lọ́pàá bá mú ẹni tó mú ìdí níbí tó bá sàṣì lílu ṣe wọn ò ní lù wọn ní dáńkù mọ́ tó ti bí arákùnrin bóde ọ̀tọ̀rọ̀ apology nígbà tí ń fáyàwó fún àwa mùsùlùmí sáà ló gọ́gùn gbà náà ni tí ń bá wáyàwó ìwọ tó jẹ́ àfà ìwé mú ọmọ rẹ kan tó jẹ́lẹ̀ à kó ọgbọ̀nà Àgbàlá Gabriel mo ti níyàwó tí ń fi fún Muyideen àmọ́ mo fẹ́ wá ṣe Islam ẹ̀yin ṣe bẹ́ẹ̀ ń gbà náà ebi gbà Àgbàlá tó ṣe tán ńlá rí alhamdulilayi inú mi dùn ipò di mùsùlùmí mo tún rìpíìtì ẹ̀ alhamdulilayi inú mi dùn ọlọ́wọ́ túbọ̀ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ sínú Islam àmì ẹ̀ lọ mú lọ bí Àgbàlá Gabriel àlẹsẹ̀ lọ́wọ́ ara wa lásẹ̀ táyì ṣe èèyàn gbogbo ẹ̀yin aláàánú nínú Islam ẹ̀yin aláàánú nínú Kìrìsìtẹ́nì ẹ̀ ní dolosi àbọ̀ Ọlọ́run bá ń dájú lórí yín ìbùkún Ọlọ́run dájú lórí yín gbogbo ẹ̀yin tẹ́ wá wà lọ́la ẹ̀ tọ́lọ́ ń fi sí àánú rán ẹ pọ̀ gan ọkínpá pọ̀ tọ́lọ́ ń fi sí àánú rán láti orí Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ikú tọ́yáwó ní payín o Oríyọmí ò ní sẹ́kù bàbá wa Dr. Ahmed Alifulani Ọlárẹ̀wájú ẹ̀ ní parẹ́ Alhaji wa Takirila Adébárí Ọ̀kanamọ́kọ́wé ẹ̀ ní dẹ́ni àná bàbá mi àṣekẹ̀lẹ̀ Haji Taofik Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú ẹ̀ ní dolosi Mr. Àgbàlá Gabriel ò ní ráre kéyà yí ẹ ara wa lánàá social media ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà ìfúnmọ́ bẹ́ẹ̀ ló ń fàlùfà wà fọ́lọ́ sọ àwùjọ àwọn oríire tí náà ní dìbànújẹ́ àbá Saidi Shittu inú ara àwọn aláàánú social media nu ìtò kálukú bá ṣe ẹjẹ́ awì ẹ̀yin náà wo ìgbà Ramadan àwọn kan wá sunkún mọ́sáàsì bá mọ́ ní bó o ní ìṣèrí kọ́ mọ́sáàsì tèmi gẹ́gẹ́ di sí ti ìparí ẹ̀ mọ́sìkì tèmi gẹ́gẹ́ ẹ jẹ́ n sọ reality fún yín mọ́sìkì tèmi gẹ́gẹ́ tí mo kọ́ sílé mi fúnra ra mi afẹ́ kúlítù rẹ̀ tí ìkúlítù rẹ̀ bẹ̀lẹ̀ pákan ìdẹ́wò wá dé àwọn kan wá gbé kéèsì mọ́sáàsì wọn wá bá mi mo wá débẹ̀ mo rí pé ààyè ti dá ọ̀rọ̀ adẹ̀pẹ́ ayé jẹ́ wa Alhaji Ọlábíyí Sànúsí ó wá dolòsì láìláì ọkàn rí ọbalẹ̀ dalẹ̀ ẹ̀rí rí òní dẹkún gbogbo tí ìjẹ́bàdójú Ọlọ́run bá ń sọ dẹ̀rín Ọlọ́run wọlé ogun ti bóde lára mi yóò wọlé pé ihò ti ń bẹ ní ara ẹnìkan kò mọ iye nǹkan rẹ̀ Alhaji Ọlábíyí Sànúsí ẹ̀ ní mọ iye nǹkan oore yín ìyá ìlú àwọn ni wọ́n kọ́kọ́ ṣáájú Mr. ìgbìyànjú ní effort ìgbìyànjú náà wọ̀ pé àfa kan ní sọ̀rọ̀ mọ́sáàsì ìgbìyànjú náà dídí owó Abdulhamid Adéjùmọ̀ òun náà ní ànídá àfa ìdá wọ́n parí mọ́sáàsì àwọn yẹn ní kọ́ mọ́sáàsì tán wọ́n kọ́ mọ́sáàsì yẹn
wọ́n sọ lẹ̀kùn mọ́sáàsì wọ́n sọ wíńdò rẹ̀ wọ́n wọ̀ ìtọ́kù tí mọ́sáàsì yẹn ní ìdí ní ìṣe ọ̀kọ̀já blasta ẹ̀yin jàmá ẹ̀yin náà máa kírun lọ lọ́wọ́ fún yòókù ṣe ìtara ayé fẹ́ ránú ayé pọ̀ ẹnu ètò náà ń fáwà náà ṣe gbogbo èèyàn lọ́lọ́run lè fún ṣe ẹ bá lé èèyàn ló lówó ìyẹ èèyàn ló jí ọ lọ́jọ́ ọmọ ríra rẹ̀ bí gbàpọ̀ ọ̀rọ̀ ayé wà lọ́jọ́ ìsọfẹ́ nìkan tó ní Àgbàlá Gabriel ó sóògùn owó mọ̀lẹ́ ogun owó bó ẹni ọlọ́run káwọn olórí ìrètí bọ́lọ̀ bá kó àwọn olórí ìrètí yẹn àwọn tí wọn ò ní nẹ́jà rẹ̀ kẹ́ tó kówó lé lórí ojú ẹsẹ̀ lórí rèrè ọ̀kẹ́nu torí náà ọlọ́run ṣàánú wa mo tún fi àkókò yìí náà kí àfáà mi àgbà Àríjẹ nílùú Ìlọrin ẹ̀rí pé bàbá ṣe láìpẹ́ kan tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ àsáwọn blọ́gà ni wọ́n gé ọ̀rọ̀ tó ní túmọ̀ tó ní kí mi ní Ṣéhù Àríjẹ nílọrin ni wọ́n sọ wọ́n dẹ̀ tún púrúfù ayálu Kùránì àmọ́ tí ẹ gé sáwà tá a rí ńlá sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́mọ bàtà àfáwà náà jẹ́ bá ń dúró tì ń Ṣéhù Àríjẹ nílùú Ìlọrin má dẹ̀dà mú sí má fara ní alámúnásílá kàtà lámútàlá kẹfà ilé mi ọkàn gbogbo ẹ̀yà aláàánú pátá o mùsùlùmí lọ́jẹ́ ni kìrìsìtánì lọ́jẹ́ ni ibi oríire ẹnì kọ̀ọ̀kan yín dé ọlọ́mọdé òde bẹ̀ takú sí gbogbo tí ń jẹ́dùn ọkàn yín ọlọ́run olóògùn ti ń bọ́ lára mi gbogbo tí ń dùn yín lọ́kàn ní kíákíákíá báyìí ọlọ́run bá sọ́ dìdùnú fún yín ọlá bismillahir rahmanir rahim alam nashrah laka sadraka wa wada'naka wizraka alladhi anqadha saraka wa rafa'na laka dhikraka fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab bismillahir rahmanir rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhi tayran ababil tarmi bi jaratin min sijil faj'alahum ka'asfin ma'kul subhana rabbika rabbil izzati amma yasifun was-salatu was-salam ala alhamdulillah ajab dilwasi olólùfẹ́ yín eke kó máa dùn ọ̀nà òdodo TV gbogbo bí tá ti wà lálẹ́ ọlọ́run jàre ẹ̀yin tẹ́ wà lọ́sàn àti ìrọ̀lẹ́ oorun rẹ̀ lẹ́yìn náà sùn ẹ̀ sì tún jí dáadáa sálámù alaykum ẹ jọ̀ọ́ bá mi share program kẹ́ bá mi like ẹ o.